Olúwo ó lóun fẹ́ kàn ṣe Sharia ní ilẹ̀ káàrọ̀ àjíire. Àní Olúwo sẹ́ ìbọ̀dé lolúwo ní ilẹ̀ wa. Ìbọ̀dé òun ni Olúwo ní ilẹ̀ wa. Ìbọ̀dé ni Olúwo ní ilẹ̀ wa. Ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ Olúwo ni pé ìlú wo àwọn ilẹ̀ Haúsá tí wọ́n ń ṣe Sharia ṣebí wọ́n ní ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn tọrùn ẹ̀ ni wọ́n wò. Oore wo ni Sharia? Ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn ń gbọ́ mi. Oore wo ni Sharia ló kó wá sílẹ̀ Haúsá? At least tó bá jẹ́ pé even tó bá sọ pé wọ́n fẹ́ ṣe Sharia, àwọn tó yẹ kó máa sọ pé àwọn fẹ́ ṣe Sharia òun ni irú Emir Ìlọrin. Emir Ìlọrin ló yẹ kó sọ pé òun fẹ́ ṣe Sharia. Torí àwọn ará Ìlọrin ni wọ́n ya wèrè Muslim tí wọ́n yí lórí nípa Muslim. Bọ̀ láti jọ́ tó ti ń sọ̀rọ̀ Sharia yìí rí gbọ́ kán lọ́ fẹ́ ṣe Sharia rí nílọrin. Àwọn ará Ìlọrin wọ́n lè strict nípa ẹ̀sìn but wọ́n ní wọ́n fẹ́ ṣe Sharia nílọrin. Colorado ó lè jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ò ná fẹ́ ṣe Sharia nílọrin. Wọ́n ò ná fẹ́ ṣe Sharia nílọrin. So kí la ń gbìyànjú láti sọ ni pé ẹ rí i pé kó tó di pé Aláàfin Ọ̀wọ̀ Adédé àwọn Ọ̀yọ́ náà kó tó tí máa ṣe gbogbo wa tá a kígbe ń gbà yẹn wọ́n fẹ́ ṣe Sharia lọ́yọ̀ọ́. Wọ́n ti propose yẹ wọ́n fẹ́ ní Sharia court. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn Muslim wọ́n máa ń go beyond their boundary tó bá ti dọ̀rọ̀ Sharia. Wọ́n máa ń ṣe kí ni? Wọ́n máa ń go beyond their boundary. Tó bá yá ibikíbi tí Sharia bá ti wà ó ti di caliphate. Caliphate tó dà ní pé àwọn Àràbò ní right láti wá kọlù bẹ̀. Tírú kọ́kọ́ bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wá ń sìn tí wọ́n bá ti lè ṣe Sharia àpẹẹrẹ àwọn Àràbò ní right láti wá ju bọ́ǹbù láti wá ṣe anything. Wọn ò ní láti gbàṣẹ mọ́ lọ́wọ́ president because ìlúkìlú tó bá ti ń ṣe Sharia kò tí ẹ ní láti return sí Canada kó padà kó lọ máa gbé nílẹ̀ Lárúbáwá tó bá máa fún ní accommodate tó bá máa fún ní ìwé gbèlú. Ìlúkìlú tó bá ti gbogbo olú tó ti ṣe Sharia èwo ló ní ìlọsíwájú yàtọ̀ sí Emirate nation yàtọ̀ sí Emirate méje. Gbogbo ìlú tó gba ẹ̀sìn ìmọ̀lé tí wọ́n gbé Sharia wọlé báwo láyé wọn ṣe rí? Ayé wọn bàjẹ́ ni. So wọ́n ní pé ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn tọrùn ẹ̀ náà wò. Olúwo kí ló dé tó ṣìṣẹ́ ń wọ agbádá wáyé tó ṣe kúkú máa múra bí àwọn ará Mali àbí kó máa múra bí àwọn Àràbò kọ́ lè mọ̀ pé Àràbò ni ẹ́ kó dẹ̀ kúrò lórí àpèrè tí Telu Adékọ́lá tó gba adé ẹ̀ kúrò nílé Ifẹ̀ torí ẹlẹ́bọ nílùú Gbàgídá ẹlẹ́bọ dẹ̀ ní bàbá ńlá ẹ̀. So àpèrè yẹn àwọn ẹlẹ́bọ ló ní. So á bẹ́tà kó wá kó orin tiẹ̀ síwájú kó padà sí bó dẹ̀ jẹ́ kó wà lọ máa gbé ní Kano bó jẹ́ pé Kano ni wà lọ máa gbé bẹ́ẹ̀ ni àbí kó lọ máa gbé ní Sokoto wàá sọ pé ní Sokoto gan òfin Sharia á gbé ẹ ìlẹ̀kẹ̀ tó ń so mẹ́sẹ̀ yẹn ní Sokoto wọ́n máa fi ẹ́ sí ẹ̀wọ̀n Sharia. Wọ́n máa fi ẹ́ sí ẹ̀wọ̀n kí ni mo pè wọ́n máa fi ẹ́ sí ẹ̀wọ̀n Sharia. Ṣe rí kò dáa kéèyàn látẹnujẹ. Mo fi pé nǹkan tó ń ṣe Olúwo ojú pé Olúwo ò níṣẹ́ mi ìjúṣẹ́ ọba tó ń ṣe látọdún 10 tó Olúwo ti ń ṣiṣẹ́ tó tún jẹ ọba. Ǹjẹ́ kò yẹ kó Olúwo tiẹ̀ ní bísínẹ́sì kan pé bísínẹ́sì yẹn lolúwo ṣe o. So Olúwo rí láì lórí bóyá àwọn Muslim bóyá wọ́n fún lówó apart from owó oṣù tó ń gbà. So àwọn ẹ̀tọ́ ṣe àwọn pé tó bá ti ń bàlújẹ́ àwọn a máa rẹ̀ tó gbà. Yes ó lè jẹ́rìí tó ṣe ń ṣe gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ yẹn nìyẹn kó jẹ́ pé nǹkan míì ti ṣẹlẹ̀ pẹ̀lú ọpọlọ Olúwo. Kí là ń gbìyànjú láti sọ ni pé Olúwo torí pé mi rò pé o tiẹ̀ ronú pé o bímọ ìwọ kì í ronú kọjá orí oyè tó wà yẹn ronú pé wọ́n máa bá níṣì àwọn ọmọ ẹ lórí àpèrè yẹn tó bá dọjọ́ iwájú. Ṣùgbọ́n lẹ́yìn máa ń ṣe nǹkan sílẹ̀ dọjọ́ iwájú fáwọn ọmọ ni mi ò lè blame ẹ o
bó ṣe dórí àpèrè báyìí gbogbo àwọn ìyàwó tó bá ẹ struggle gbogbo wọn lo abandon o ta sí kankan mọ́nu wọn èyí tó tún gbé tó tún jọ wọn jà mú ọmọ ọlọ́mọ tó wá jókòó tiẹ̀ náà ọmọ yẹn sọ gbogbo ṣe búlì òun ọmọ haúsá yìí fúlàní torí pé àwọn bàbá ẹ̀ jẹ́yàn ńlá ni egungun ẹja ni sí ẹ lọ́rùn ìwọ náà mọ̀ pé o gbọ́dọ̀ o tó bẹ́ẹ̀ ni káníwé kì í ṣe pé ó jẹ́ egungun ẹja òun náà á ti lọ egungun ẹja ni tí ó ṣe ń gbé mi ni common sense jẹ́ ká mọ̀ pé egungun ẹja ni tẹ́yàn bá wá kọ ìyàwó ṣó máa ń kọ ọmọ gbogbo àwọn ọmọ tó bí tó yẹ kí wọ́n bá ẹ máa jayé ọba gbogbo wọn lo abandon irú bàbá wo ni ẹ ọjọ́ kan mo sọ àwọn òpònú tó ń dìfẹ́ǹdì ẹ wọ́n nígbà tí bàbá òní wà ń kékeré wọ́n ló abandon ọmọ àkọ́bí ẹjọ́ ọmọ 18 years kọ́ ni òní ìgbà tó bí àkọ́bí 18 kọ́ ni bóyá 20 bàbá òní wà ní yunifásitì ó wà ní poli ṣé ó lówó tó fẹ́ fi tọ́ ọmọ ńgbà náà ṣé ó ní owó tó fẹ́ fi tọ́ ọmọ at 18 ọ̀ bóyá 20 ọ̀ kó jẹ́ pé bóyá wọ́n fúnra wọn lóyún bóyá jọ torí ọlọ́run o máa kìnnìkan bàbá mi gan tiẹ̀ gbọ́dọ̀ pé mo ti fúnyàn lóyún gan so owó wo ló ní tó fẹ́ fi tọ́mọ ìgbà tó ní bẹ̀rẹ̀ sí ń jẹun sókè gbogbo àwọn ọmọ yẹn ló sẹ́ndì lọ abroad kọ́ ní tó jẹ ọba ló ti kó àwọn ọmọ ẹ̀ lọ lóyìnbó ìyẹn náà ń pè ní responsible father. That's why I am marrying mo rí kọ́mẹ̀ntì kan. yes tó fi ń fẹ́ ìyàwó káàkiri bẹ́ẹ̀ ni ìyẹn ló ń pè ní responsible father. Gbogbo àwọn ọmọ tó wà láàfin yẹn sìn gbogbo ọmọ tó ní bíbá yìí ló ń jayé ọba ni wọ́n ń jẹ́ kí ni wọ́n ń jayé ọba ìwọ wà ń bẹ̀ yẹn àwọn ọmọ ẹ ò jẹ ayé ọba wọn ọmọ ẹ ò jẹ ayé ọba o ó pera ẹ ní bàbá ìlú 1000 2000 wàá máa ṣe fídíò wàá máa pín 2000 fáwọn àwọn vulnerable people àwọn vulnerable ọlọ́run ayé nàìjíríà yẹn in fact nàìjíríà ń fi ìyà jẹ wá gan àwọn ọmọ arúgbó tó yẹ pé 2000 kò ra ike nísìnyí ní nàìjíríà kò ra abọ́ ráìsì kan tẹ́yìn bá fẹ́ jẹun 2000 naira kò tó bá fẹ́ jẹ oúnjẹ gidi ní restaurant wàá ná bí 5000 6000 àwọn tó ń ṣe local food ló ń ta ìyẹn náà ń ta abọ́ ráìsì kan ní 150 wàá wà ní 1005 wàá wá pín 2000 wàá máa ṣe fídíò mo rí fídíò kan gbà kan Olúwo lọ bóyá stage ni gẹ́yìn ò lẹ́sẹ̀ Olúwo wá dúró ó wá ń ka 20,000 bóyá bíi 20,000 ó wá ní kó máa ṣe fídíò òun ó wá post ẹ̀ sí Facebook irú bàbá ìlú wo nìyẹn irú bàbá ìlú wo nìyẹn irú bàbá ìlú wo nìyẹn àwọn tó ní rí pé ó dẹ̀ pé society wa àwọn tí ò lọ́pọlọ àwọn ló pọ̀ jù ní society wa ìyá mi mo kú fáyọ̀ báwo ni àwọn tó yẹ pé orí wọn ò pé ló pọ̀ jù society wa láìkì irọ́ gan a ti wà infiltrated pẹ̀lú fake life so anything fake báyìí òun náà máa embrace wọn like reality òun lẹ́yìn kan máa hail ẹ̀ náà because wọ́n yẹ pé wọ́n lọ like reality ṣerú ẹ̀ ló yẹ kán máa hail ó wà lórí àpèrè àwọn baba ńlá ẹ̀ ó di ọ̀tá ìran ẹ̀ ó di ọ̀tá ìran ẹ̀ ó di ọ̀tá ìran ẹ̀ ó di ọ̀tá àwọn baba ńlá ẹ̀ ó sọ ìwọ ló kọ́kọ́ sọra ẹ̀ ní prodigal child ó pera ẹ̀ ní oní o láṣẹ lórí àwọn òrìṣà àwọn òpònú dẹ̀ hélì ẹ̀ wọ́n ló láṣẹ ìwọ láṣẹ lórí òrìṣà ó tó bẹ́ẹ̀ ni ṣé ìwọ láṣẹ lórí òrìṣà ni mo sọ fún ẹ rí pé tó wá epo láṣẹ igi ìṣẹ̀ǹbáyé tó wà níwò yẹn ó yẹ kó lọ gé tó bá gé ìyẹn ni wàá fi proof mi pé ó láṣẹ lórí òrìṣà lọ sílé Ifẹ̀ kó lọ wọ mú katapila bóyá kó lọ wọ ọ̀pá Ọ̀rànmíyàn ibi tó dùdú wa wọlé sí kó lọ mess up ńbẹ àbí kó lọ gé ọ̀pẹ àgùnká tó wà nílé Ifẹ̀ yẹn ní Òkè Tasẹ̀ lọ sí Adó ìdí ọ̀pẹ olórí 16 kó lọ gé ìyẹn la máa fi mọ̀ pé ó láṣẹ lórí òrìṣà alẹ́ àṣẹ irọ́ òṣì
nítorí pé ó ń bẹ̀rù àwọn òrìṣà ó wá ń lo ikọ̀ ṣé wọn pé òpònú làwọn tó ń tẹ̀lé ẹ ó mọ̀ pé tó àwọn òòṣà tó wà ní palace nonsense tó fẹ́ máa ṣe ń bẹ̀ ó lè ṣe é ní ló ṣe gbé àwọn òòṣà yẹn kúrò tó fi ó ṣe bí òòjú òòṣà yẹn dànù àti ṣe investigation náà irọ́ tó ń pa kiri pé òòdòṣà nù wọ́n lọ kó wọ́n tiẹ̀ ní òòṣà yẹn gan wọ́n ní takọtabo ni irọ́ ẹ̀ pọ̀ wọ́n ní so bóyá abo yẹn ni wọ́n ló wà ní palace ó dẹ̀ yẹ kí òòṣà yẹn ó yẹ kó wà pẹ̀lú kọjọ wà papọ̀ òun ló gbóòṣà yẹn ló wá ń purọ́ káàkiri pé ìwọ gbé òòṣà sọnù ìwọ láṣẹ àṣẹ wo ló ní lórí òòṣà tó láṣẹ lórí òòṣà ló ń lo bodyguard ẹni tó bá láṣẹ lórí òòṣà kò yẹ kó lè lo bodyguard náà ó yẹ kó máa pàṣẹ kí iná máa jáde lẹ́nu ẹni bẹ́ẹ̀ ni ìwọ láṣẹ lórí òrìṣà ìwọ láṣẹ wàá tún máa parọ́ wàá máa tanra ẹ̀ jẹ èèyàn á máa tanra ẹ̀ jẹ bí ìyá àbèjì kéèyàn máa live life bí illusion wàá sọ pé ìwọ làrólé olódùmarè ǹjẹ́ wọ́n ti ẹ̀mẹ́ni tó ń jẹ́ olódùmarè ṣé o mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣé o mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ni o mẹ́ni táwọn Ọ̀rúnmìlà ń pè bẹ́ẹ̀ ni wàá máa sọ fún wa pé olódùmarè ní Allah náà ní Mẹ́kà tó bá mọ̀ kó fẹ́ represent o fẹ́ mọ̀ fẹ́ lu fún ìṣẹ̀ṣe wa kó máa fi kó bá ìṣẹ̀ṣe tó bá mọ̀ kó fẹ́ represent Allah ẹ̀ o ṣe máa ṣe ẹrú Allah ẹ̀ lọ ẹrú ló ń jẹ́ àbùdù ẹrú ló ń jẹ́ àbùdù kó máa ṣe ẹrú Allah ẹ̀ lọ ó wá ń parọ́ ìwà àrólé ìwọ owó bó ló ṣe bó ló ti rólé fọlọ́dùmarè tí bá ń ṣe pé ọlọ́run kò Nàìjíríà orí àwọn Nàìjíríà tí wọ́n bà sísítẹ́ẹ̀mù jẹ́ ni ṣé ìwọ ọmọ báwo ni èèyàn ṣe máa lóun rólé fọlọ́dùmarè ṣebí ẹni tó bá ti wá tó ti lọ ọ̀nà máa ń rólé fún ṣé Olódùmarè ìjọba níwò tí wọ́n fi rólé fún ìjọ tó bẹ̀rẹ̀ madness yìí láti bí ọdún bíi 5 tó ti bẹ̀rẹ̀ mo ṣe jáde mo ṣe correction fún ẹ mo ní tó bá tiẹ̀ pera ẹ ní ìríjú ó wà òkè ó ní òun rólé ó wá kọ́ sí ààfin Ìwó ó ní ilé Olódùmarè níbẹ̀ báwo ló ṣe jẹ́lé Olódùmarè báwo ló ṣe jẹ́lé Olódùmarè àwa ti ń pe Olódùmarè kan tó gbé ìmọ̀lẹ́ wà náà so tán bá tiẹ̀ gbá àwọn bàbá wa ń gbà yẹn wọn ò lè gbà wá mọ́ yes wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò lòṣì bẹ́ẹ̀ ni kì í ṣe pé kéèyàn má lówó lòṣì èèyàn máa ń tòṣì brain tí àwọn bá ti ní personality disorder àwọn ló máa ń ṣe bíi tiẹ̀ Olúwo bẹ́ẹ̀ ni à ń yájú sọ́ba o ṣùgbọ́n ẹni tó bá ní personality disorder tó bá tà bá sòótọ́ ọ̀rọ̀ kò dáa èèyàn tó bá ní personality disorder ló máa ń ṣe bíi ti tiẹ̀ personality disorder o ò nílè proud fún nǹkan tó jẹ́ èèyàn dúdú ni ẹ́ o èèyàn dúdú ni ẹ́ wọ́n bí ẹ nílẹ̀ Káàárọ̀ Àjíire o wá láti líléèjì ọba Ìlọràn Ilé Ifẹ̀ àwọn kan sọ pé líléèjì Ọ̀rà ni ọba Ìlọràn ti wá àwọn kan sọ pé líléèjì Ọbàtálá ló ti wá either of the two ọmọ Olúfẹ̀ ni ẹ́ ṣùgbọ́n o wá ń gbé àràbó o wá ń sọ pé òun ni kó máa decide gbogbo iṣẹ́ táwọn baba ńlá ẹ̀ ṣe ipe ìwé Mọ̀mọ́dù tó lè jẹ́ pé tó bá ń pín tún ajá kò lè kan mọ̀ lè mọ́mù torí peanut tàbí torí kan lè recognize ẹ kí lorúkọ ẹ Prince Mohammed ọmọ ọba Saudi ọba lọ́la ó ná $3.2 trillion jẹ láàrin ọdún mẹ́ta 3.33 ó wà online ó lọ kọ́ ilé sí orí omi ó ṣe airport síbẹ̀ ṣé mọ̀ kẹ́hìn tó lè kọ́lé sórí omi ẹ máa dúró irin tó máa insert fọlọ́fọlọ́ nìwọ fọlọ́fọlọ́ ni ẹ kódà Islam tó ló ń ṣe gan ó lọ Mẹ́kà gan ó sáwálé ni nígbà tílẹ̀ gbóná ò fẹ́ kú náà ó ti mọ̀ pórí adé kì í sùn ta ó mọ̀ pórí adé òun sùn ta èèwọ̀ ni ó dẹ̀ sì fẹ́ gbélé ayé tó ń tẹ́ ẹ sílẹ̀ bí ẹja bí ẹran tó bá tiẹ̀ jẹ́ ìyẹn ni kò yẹ kó o wá dé onítẹ̀yàn bá ti mẹ́ ìjọ́ tí mo ti mọ̀ pé bọ̀bọ̀ yóò máa yóò mọ̀ ọkọ̀ mi lè pè é ń bọ̀bọ̀ bàbá ni ẹ́ torí tí bá lo bọ̀bọ̀ yẹn mo sọ́ọ̀rì gan torí pé bàbá ló jẹ́ fún wa ó ti wà lórí àpèrè àwọn bàbá ṣùgbọ́n tó bá ń ṣe nǹkan tí ò dáa á correct ẹ tí mo ti pé bàbá yìí ò mọ nǹkan tó ń sọ lẹ́nu
ni o dẹ̀ dé láti ibi tó ti sá ẹ bí ẹja bí ẹran tó sọ pé ìwọ gan ò lè yàgbẹ́ fọjọ́ mẹ́ta wípé o ò parí àjò tó lọ ṣe, o ò parí tàwáàfù, o ní láti mú available ticket tó sá padà wá sí Nàìjíríà nígbà tó rí gbẹ̀yà. No respect fún ẹ pé o jọba. O tún wá sọ pé téèyàn bá dé láti ibẹ̀ yẹn tó bá tún wá ṣẹ̀ṣẹ̀ pórí ẹ̀ ò pé ẹjọ́ ẹni tó nírú experience tó níyẹn tó tún wá ń hèlì ibẹ̀ yẹn jórí ẹnìyẹn pé is the other hand kí n travel kí n lọ ká ní mo lọ Jerusalem báyìí kán wá humiliate mi kán treat mi bí nobody kí ẹ̀ṣẹ̀ tó wá dé kí wọ́n sọ pé ẹni tó bá mo kàn fi sọ̀rọ̀ ní o pé kí n lọ Jerusalem ká ní mo lọ Jerusalem ń sìn kán wá treat mi as nobody ń bẹ̀ kán tá mi sílẹ̀ kán ní kí n sùn sílẹ̀ lẹ̀ ní ilẹ̀ tó ń gbóná bíi 50 degree tó jẹ́ pé mo ọ̀dà mi tiẹ̀ lè sùn torí mi tiẹ̀ ń sunlẹ̀ mi lè sùn ẹni gan bóyá ọjọ́ kejì gan màá ti sá kúrò ń bẹ̀. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé kí ẹ̀ṣẹ̀ wá dé kí wá mú ìròyìn yẹn wá pé Jerusalem tí mo lọ ṣé wọ́n humiliate gbogbo wa tán ní ká máa sùn sílẹ̀ bí ẹja tán ní ká máa sùn sílẹ̀ bí panla kí wá tó wá sọ pé gbogbo àwọn èèyàn tó bá lọ Jerusalem tó bá ti Jerusalem dé tó bá tún wá ń ṣèṣẹ̀ṣe tí ò máa praise Jerusalem porí ẹ̀ ẹjọ́ sórí mi pé tí n bá sọ bẹ́ẹ̀ sórí mi pé tí n bá sọ bẹ́ẹ̀ ṣé orí mi pé tí n bá sọ bẹ́ẹ̀ ṣé orí mi pé tí n bá sọ bẹ́ẹ̀ torí nǹkan tí ibi tí ìrònú ẹ tó kúrú dé ni pé tó bá ṣe Sharia gan ṣé o rò pé ìran ẹ lè jọba mọ́ ni o rò pé ìran tẹlú lè jọba mọ́ ní Ìwó ni àbí o rò pé torí pé tí wọn Haúsá ò kà yín sí Mùsùlùmí náà Fúlàní ò kà yín sí Mùsùlùmí náà àwọn Fúlàní tó wà ní Ìwó gan wọ́n fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni wọ́n kàn máa hèlì ẹ lójú ẹ tó bá dáàrin ara wọn tó wọ́n máa yín mú sí ẹ ni wọ́n máa yín mú sí ẹ pé irú ọba attention seeker wò lélẹ̀ attention seeker gbà gbogbo ọba tẹ̀mí mọ̀ àwọn èèyàn ló ń hèlì wọn ìwọ ló máa ń hèlì ara ẹ àwọn èèyàn ló yẹ kó jẹ́ kó máa sọ̀rọ̀ àwọn èèyàn ló yẹ kó máa ó yẹ kó mídíà máa tá máa sọ̀rọ̀ ẹ táwọn èèyàn máa post ẹ ìwọ ló ń hèlì ara ẹ ìwọ ló ń hèlì ara ẹ ìwọ ló ń hèlì ara ẹ mo ti sọ ìṣòro ẹyọ kan tó ní báyìí òun náà ń pè láì nítẹ́lọ́rùn ó nítẹ́lọ́rùn ni bíwọ́n tó wáyé pé ó nítẹ́lọ́rùn ìwọ tó yẹ pé ìgbà tó jọba mo wà lára àwọn tó ń post ẹ mo lè lọ gbé kíní ẹ wá mo wà lára àwọn in fact bólúwo ṣe máa ń wọ agbádá yẹn mo mà láìkè táwa dé fìlà yẹn adé yẹn báyìí gbà yẹn ibi tí ọ̀rọ̀ Olúwo ti bẹ̀rẹ̀ sí ń fura síjọ́ tó Olúwo kọ́kọ́ sọ pé wọ́n wá bèrè lọ́wọ́ Olúwo pé ibo lolúwo ti máa ń gbọ́tàn tó máa ń sọ èmi náà fẹ́ mọ̀ tó ń gbà yẹn ni o Olúwo wá ní sọ pé ó ní wọ́n máa ń sọ fún un lójú oorun ni ó ní ó dúdú wá ló ń jẹ́ Odùduwà ó ní torí pé ìgbà tó ń bí Odùduwà ó ní àràbó làwọn ìyá ẹ̀ ó ní gbogbo wọn Árábù ni wọ́n ó ní ṣùgbọ́n Odùduwà nìkan ló wá dúdú ó ní gbẹ̀nà wá fẹ́ sọ pé bọ́lá ti rọ́ ọmọ dúdú yìí ó ní irun ẹ̀ wá rí bí eléyìí ó náà wá sọ pé ó dúdú wá wọ́n á rò pé ọkọ̀ ti rán pẹ̀lọpọ̀lọ máa ó ti bàbá yìí nǹkan kan ti ṣẹlẹ̀ sí ibi táwọn Olúwo tí mo ti bẹ̀rẹ̀ sí ń jádànù lẹ́yìn Olúwo ni ẹ̀ wọ́n á rò pé scientifically mo ní 10 minutes more scientifically òyìnbó ò lè bímọ kó ní woolly hair òyìnbó ò lè bímọ kó ní woolly hair èèyàn dúdú ló lè bímọ kó nírun ọmọ òyìnbó èèyàn dúdú nìkan ló lè produce any race pure negro tí mo jẹ́ ìbáyìí bí Ọlọ́run ṣe dá wa a lè bring any race èèyàn dúdú nìkan ṣoṣo ló lè bring ẹ tó bá ti tí bàlámù yẹn bá ti padà Dubai mi ṣe ṣó mọ́ o èèyàn dúdú nìkan ṣoṣo ló lè bí gbogbo ẹ̀yà tó wà nílé ayé òun ni wọ́n ṣe ń pè wá ní mother earth so kò possible kó òyìnbó wá bímọ kí àràbó wá bímọ kó wá dúdú kó wá ní ó dúdú wá mo wá lọ wò ó pé kí ló ń pe dúdú ní èdè Arab Cuban no kì í ṣe Cuban ẹ jẹ́ kí n tútù wò Cuban ní ẹbọ black in Arab Aswad so mo wá wò pé Aswad báwo ló ṣe wá jọ èdè wa
mo á rò pé kankan ti rán pẹ̀lú syncretism tó ń ṣe yìí. So bólúwo ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ ó kọ́kọ́ lọ ọ̀dọ̀ mọ̀mọ́ Esther Ajayi ń gbà yẹn bọ̀ kò wọlé kò jẹ ṣe àwọn kégbà tí bàbá òní kọ́kọ́ jọba náà bàbá náà wọ́n sì gbé ti Christian wọ́n gbà yẹn tó ń tẹ̀lé mọ̀mọ́ Esther lọ sí Amẹ́ríkà bí ẹ̀ẹ̀mejì àbí nǹkan báyìí tí gbogbo wa fi kí fún bàbá òní gan. So Olúwo náà fẹ́ wọṣẹ́ yẹn òun náà wá lọ ọ̀dọ̀ Esther Ajayi ń gbà yẹn tóun náà ó lọ ọ̀dọ̀ ìyá Esther Ajayi ń gbà yẹn ìyẹn Olúwo ni o. So ìgbà tó rí pé kò wọlé ló wá sọ di ti mùsùlùmí ẹ ti rí pé ọba báńlá ọmọ Ìkó wọ́n ní chameleon chameleon changes his cloth chameleon ọ̀gà ó máa ń change aṣọ ẹ̀ ní ọ̀gà tó bá ti débì kan báyìí tó bá jáṣọ dúdú lẹ́wọ̀ within short period mo ti wo fídíò ọ̀gá rí ọ̀gá máa ń yí padà ní. òun náà yẹ sọ pé nínú Ifá Ọbàtálá òun ló fi àṣẹ yẹn sí ara Alágẹmọ náà yẹ máa sọ pé àbá tí Alágẹmọ bá ti dá òun lòṣà òkè ń gbà ó ní ìtàn Ifá tó rọ̀ mọ́ o ó ní ìtàn Ifá tó rọ̀ mọ́ òòṣà ńlá Alágẹmọ tó lódùmarè fi àṣẹ yẹn sí nígbà tí Ọbàtálá gbogbo nǹkan tí Ọbàtálá tí olódùmarè sọ ọ̀gá máa wà subjected to òrìṣà forever ni. That's why ẹ̀ tó ẹ́ fi àwọn tí ò gbọ́n ìdílé nìtàn lọ́lọ́run ló ń jó òrìṣà òkè Ọbàtálá ló ń jó òrìṣà òkè kì í ṣọlọ́run. Òkè tó dẹ̀ ń sọ nínú ìṣẹ̀ṣe kò mí ìpò òfurufú báyìí òkè kò túmọ̀ sófurufú ọ̀run ò túmọ̀ sófurufú òkè ìyẹn mi pé bóyá orí sky báyìí làwọn èèyàn gbé ẹ jẹ́ ká tiẹ̀ lọ́pọlọ wa báwo làwọn èèyàn ṣe fẹ́ máa gbé ní sky. So òkè tó ń sọ òrìṣà òkè tó ń sọ ṣó wá rí nǹkan tó wá yé ẹ ni pé ìyẹn bàbá Rasheed nǹkan tí ò yé ẹ ni pé syncretism ò kì í ṣèǹjì reality is reality ò bá twist reality you only twist reality to your destruction. ẹ ṣe ẹ̀ ń tẹ́ bá mi ṣó lọ́wọ́ like tó bá ń twist reality o twist ẹ̀ unto your own destruction ni bẹ́ẹ̀ ni torí reality kì í ṣèǹjì tó bá ń tanra ẹ jẹ pé Allah òun náà lọ́lọ́run wípé wọ́n làkọ́bí wáyé tó ké gbàtọ́ ẹ̀ tó wá sọ pé Allah kí ló dé tó o ṣe lè máa lo táìtù pé àkọ́bí Allah ní pé wọ́n làrólé Allah because òun kò máa cause controversy gan kó kọ àrólé Allah sí pálásì ẹ lásán kó sọ pé wọ́n àrólé Allahu bóyá àwọn Saudi gan bóyá wọ́n máa sọ kò pa ẹ́ tó bá padà dé Mẹ́kà ni bóyá wọ́n máa sọ òkò wọ́n máa sọ lù ẹ́ tó bá padà dé Mẹ́kà wọ́n wá ń sọ pé kán ṣe ṣàríà ìbòdì wà ń gbàbòdì ní ìgbà tó ń ṣe reprogramming náà ó ní kí gbogbo àwọn bá wa kán lọ kó ìṣàsọnù ó fẹ́ sọ wá di vulnerable people so that àwọn akúkú lè bẹ́ orí gbogbo wa tán wọ́n á bọ́ orí gbogbo wa tán ṣùgbọ́n o tó bẹ́ẹ̀ láti sọ fún wọn ní Mẹ́kà pé kí ló dé tí wọ́n gbogbo ayé ṣe lá òkúta kan o sọ fún wọn pé ó ti wà fade out wípé kò yẹ kán máa lá òkúta mọ́ ní èjì táwa yìí o sọ pé ó ti wà fade out kán máa sayín sórí àtàn ibì kan wà tán máa ń sayín sí àti rí fídíò ẹ̀ bí àtàn ló ṣe rí àtàn ni gbogbo yín á dẹ̀ sùn síbẹ̀ ayé ń ṣe yín o ẹ rí òòrùn sa gbogbo ẹ̀yin mùsùlùmí tó rí yín ò pé yìí á dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin ọba ẹjọ́ ẹ jáwọ́ nú ẹ̀sìn rádaràda yìí tẹ́ bá fẹ́ jọ ṣáká kẹjọ ṣáká tẹ́ bá fẹ́ jọ ṣòkò kẹjọ ṣòkò kò gbóná kò tutù bíbélì gan sọ pé a ó pọ̀ yín jáde ẹ fẹ́ lọ sọ́dọ̀ àwọn alálẹ̀ yín ẹ fẹ́ join àwọn ancestor ẹ fẹ́ pé tó bá pass away kan sọ pé he has joined with the ancestor ṣùgbọ́n o ò ṣe nǹkan tá ancestor fẹ́ nílé ayé yìí ó fi Muhammadu ó fi ṣe aṣáájú ẹ Muhammadu tó o mọ̀ rí tó yẹ pé núwèé ló ti kà á
ó fi ṣe aṣáájú ẹ ó dẹ̀ wá ń fẹ́ pé tó bá parí iṣẹ́ ẹ tó lọ síbi àgbáǹrè ó wá fẹ́ lọ́jọ́ ancestor wo ló fẹ́ lọ́jọ́ ẹ̀ ṣé ancestor tó o choose gẹ́gẹ́ bí aṣáájú ẹ nígbà tó wà láyé tó kàn fi pé spirituality aspect ti ìṣẹ̀ṣe yẹn nìkan ṣoṣo ló fẹ́ máa jọlá ẹ̀ ká rúbọ ká ṣètùtù tó rò mọ̀ pé yẹn á protect ẹ̀ ṣùgbọ́n o bold láti lè sọ pé Ọ̀rúnmìlà ni mò ń tẹ̀lé ó sì ń lọ gàndí ó lọ kọjú sóòrùn òun kọjú sílà oòrùn ó sì ń lọ forí balẹ̀ fún ṣìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì ó dẹ̀ wá fẹ́ pé nígbà tó bá parí iṣẹ́ tó fẹ́ ṣe nílé ayé ó wá ló fẹ́ lọ dúró ó fẹ́ lọ join ancestor wo ló lọ join ó ò lè lọ join ancestor wàá sọnù ní transit ni torí pé o ò finú kan báwọn ancestor lò tó bá wà sure tó believe nínú àwọn ancestor ẹ kí ló tún ń padà lọ forí balẹ̀ fún àjèjì òrìṣà kí ló padà lọ ń forí balẹ̀ fún àjèjì òrìṣà ní Allah ò kì í ṣe Olódùmarè a dẹ̀ ti ń sọ kínní ó ti ń lọ bí ọdún 5 Olúwo ń sìn ó máa fẹ́ pé tóun náà bá dàgbà tó bá lọ bí àgbáǹrè ó fẹ́ lọ bá Tẹ̀lú máa lé ẹ̀dà nínú torí kò mọ̀ ẹ́ rí torí ìwà tó hù ó ti disgrace Tẹ̀lú lórí ilẹ̀ ayé so wàá lọ sí ọ̀dọ̀ àwọn àràbò bóyá wàá lọ máa fọ bọ́m̀bẹ̀ ṣé wọn pé olórí ẹrú ni Muhammadu òun ni ẹrú àkọ́kọ́ so èmi ò ẹ̀sìn ìmọ̀lé nìkan ṣoṣo ni ẹrú ti fẹ́ lídìí ayé odindi ọba Allah wá gbé gbogbo yín lẹ́rú a dẹ̀ ti bá yín sọ̀rọ̀ títí a ní kẹ́ gba independent life yín kúrò lọ́wọ́ Allah ẹ kọ̀ bẹ́ẹ̀ ni bàbá mi àwa Yorùbá bẹ́ẹ̀ ni a ní kẹ́ gba independence yín kẹ́ gbà kúrò lọ́wọ́ Allah ẹ kọ̀ bóyá torí nǹkan tí ẹ̀dẹ̀ rí ni kẹ́ẹ̀dẹ̀ ru Allah ẹ̀dẹ̀ wà lórí àpèrè òrìṣà ṣáàfẹ́ jáwọ́ a ní kẹ́ kúrò ẹ má dojú tì wá mọ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ lọ síbi tí àwọn baba ńlá yín lọ tẹ fẹ́ lọ sọ́gbà ìtẹ̀rọ̀ tẹ fẹ́ lọ sí àjùlé ikin tẹ fẹ́ dé àjùlé ikin àwọn babaláwa tí mo bá dàgbà tí mo bá dògbó àjùlé ikin ni mò ń rè tẹ bá fẹ́ lọ àjùlé ikin Olódùmarè tẹ fẹ́ lọ sí ìwà ọ̀run ìwà ọ̀run táwọn Ọ̀rúnmìlà ti sọ tí Ifá ti ròyìn tẹ fẹ́ lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ aládé jẹ̀bútúre lẹ́sẹ̀ ọba òrìṣà tẹ fẹ́ lọ síbẹ̀ ó fẹ́ lọ síbi tí Ṣàngó wà ibi táyílẹ̀gbẹ́ ọ̀run wà ibi tèṣù wà ibi tó Ògún wà ibi tó Bàtálá wà ó ní láti ó lè tún máa ṣe ẹrú Allah kó o fi Muhammadu kó fi ṣaṣáájú ẹ nígbà tí ì ṣe pé èèyàn imagine ó yan baba ńlá ẹ kó lídìí ẹ àràbò tó bá tiẹ̀ brainwash baba ńlá ẹ gbà yẹn tó ń tan baba ńlá ẹ jẹ ipe Allah lọ́lọ́run nísìnyí tí gbogbo technology ti expose pé Allah yàtọ̀ sọ́lọ́run ṣó yẹ kán tó máa bẹ gbogbo yín ni kẹ́ tó jáwọ́ nínú àpọ̀tí òyọ̀ òun ni mo ṣe láìkí ọba yẹn Èkìtì ni ọba yẹn Èkìtì kírísítẹ́nì lọ́ba yẹn kírísítẹ́nì ni program wa èèyàn kan ìyá Nífà ó máa ń sẹ́ndì fídíò wa sí ọba yẹn ń wo fídíò yẹn ó kàn dùn mí pé fóònù mi tó sọnù yẹn bóyá mo lè retrieve fídíò yẹn lórí WhatsApp torí fóònù mi kan wà tí wọ́n hack ẹ wò ní ìnípẹ́ parí mọ́ tí bá ti parí ọ̀rọ̀ báyìí mo end the show so torí time mo ní láti tètè múra nígbà tí ọba yìí tó wo àwọn program wa kò wá lọ ṣọ́ọ̀ṣì fọ́dún kan kò lọ ṣọ́ọ̀ṣì mọ́ gbogbo nǹkan ìṣẹ̀ṣe ìlú ó bẹ̀rẹ̀ sí í ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe gbogbo ibi tó ti jáwọ́ tó ti weak ó wá ń ṣe dáadáa pàtó wá pẹ́ àwọn ṣọ́ọ̀ṣì wá bá kábíyèsí ààrí yín mọ́ ní church kí ló ṣẹlẹ̀ ọba yẹn sọ fún wọn pé igbákejì òrìṣà ni ń kí lòun wá ní church oníṣẹ̀ṣe ni ń ìṣẹ̀ṣe ló sọ òun débi tóun wà ìṣẹ̀ṣe ló gbé òun sórí àpèrè òun ò fọ́ọ̀sì ìyàwó òun tó òun ò fọ́ọ̀sì ṣẹ̀wọ̀n pé tó bá fọ́ọ̀sì ìyàwó ẹ̀ ó lóun ò fọ́ọ̀sì ìyàwó òun kó má wá sí church nǹkan tí ìyàwó òun sì choose ó fẹ́ máa lọ church kó máa lọ ṣùgbọ́n òun o igbákejì òrìṣà lòun kò sí nǹkan tóun wá ní ṣọ́ọ̀ṣì mọ́ kò sí nǹkan tí òun ṣe ní ṣọ́ọ̀ṣì mọ́ àfi tó wáyé pé wọ́n ń ṣe nǹkan bóyá lọ́jọ́ iwájú tó ń invite tóun wá pé bọ̀ pé òun wá sí ṣọ́ọ̀ṣì wá jọ́sìn bíi christian ó níyẹn ti parí pé òun ò ń ṣe christian mọ́ o
òun ti do oníṣẹ̀ṣe padà pé torí ká ní àwọn oníṣẹ̀ṣe yẹn àwọn òrìṣà yẹn ká ní wọn ò ṣe àpèrè yẹn wípé òun ò ní bó lòun fẹ́ wà pé so ẹ̀yìn òun ò dẹ̀ lè máa ṣàmúlùmálà ṣèbéyìn ọba nìyẹn so kí wá ní kí ni ìṣòro ẹ̀yin ọba yẹn kí ni ìṣòro yín kí ni problem yín tí ẹ lè ronú kúwàdà tó lè yẹ pé ìdí àwọn ẹ̀gbin gbùn ni àwọn ará Mali ẹ̀yin wọn lè máa tò sí ẹ wá gàn dí sókè lẹ́yìn àwọn ọmọ Mali. àbọ̀yẹ̀bọ̀ ṣíṣe mo tẹ̀ ti fẹ́ parí ṣó báyìí ẹ wá gàn dílé lẹ́yìn àwọn ará Mali ẹ ń dójú tì wá o àwọn ìyá wa wé gèlè bàǹbà ẹ̀yin ọba ẹ wá gàn dí sẹ́yìn wọn àbí kẹ́ ẹ kúnlẹ̀ what a shame ọba ò gbọ́dọ̀ kúnlẹ̀ ọba ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ èèwọ̀ ni ọba kò gbọ́dọ̀ kúnlẹ̀ ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ sí mo sọ̀rọ̀ kan ìgbà tí mo sọ̀rọ̀ mo ní bọ̀bọ̀ mo ní apology mi ì lè pe Olúwo ní bọ̀bọ̀ ìbá máa ṣe rọ́dọ̀rọ̀dọ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti di bàbá torí pé ayé bàbá ló wà ṣùgbọ́n àá bá sọ̀rọ̀ bí ọmọ wípé bàbá nǹkan tó ń ṣe yìí kò dáa ṣé ọ̀nà sáà nǹkan tí mo try láti sọ ń sìn torí ààyè tó wà ipò tó wà so ẹ wá máa useless ara yín ẹ wá máa gàndí ẹ lọ gàndí sẹ́yìn ẹ wá gbèdí sókè gangan báyìí ẹ wá forí balẹ̀ sẹ́yìn àwọn Fúlàní àwọn tó jẹ́ pé ìgbà tí wọ́n wá torí ẹ ronú pé àwọn tún tọrọ wọ́n ń kúnlẹ̀ síwájú àwọn bàbá ti yín ni tí wọ́n ń tọrọ ilẹ̀ táwọn bàbá yín ò bá fún wọn lẹ̀ ńgbà náà wọn ò nílẹ̀ establish lẹ́ni wọ́n ti sọ yín dẹrú ẹni tí ò bá jẹ́ ẹrú pásítọ̀ á jẹ́ ẹrú kínní ayé ló ẹ wá sọ ẹ dẹ̀ fẹ́ kí ìlú tùbà kó tùṣẹ́ ẹ̀yin gan lẹ̀ ń kó bá wa.